Africa Content TV. Láyé ìbò, ó tún bí ẹ̀yìn o, láyé ìbò, ó tún bẹ̀ owó o, kò tó ṣe kí Pasuma rẹ̀, kò tó bá ní Pasuma rẹ̀, kò tó lè kí ní Pasuma rẹ̀, gbàgbé wọn ní láyé ìbọ̀sẹ̀, ó tún bẹ̀ owó o, láyé ìbò, onímọ̀ nípa ṣẹ́ẹ̀ṣì lé, láyé lápò. Ìjàpá ìjà ìjàpá bá sí lọ́jọ́ ló bá ti padà délé àwọn ọmọ ẹgbẹ́ síwájú báyìí lónìí àti sàràbà bá àjọjú síwájú pàṣẹ. ọmọ àwọn ọmọ ojú ẹbí ẹ̀ àtẹ̀ká ayé alàdùn ló ń wojú ẹ̀mọ̀ mọ́rí ló ń wojú ẹ̀mọ̀ ńlẹ̀ ló ń wojú ẹ̀mọ̀ ńlá action.